ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o a ti pa Jagun wọ́n ti pa Kírógun o a ti pa Jagun wọ́n ti pa Kírógun Bòròró ti pa o gbogbo àwọn èèyàn ti jáde lọ́tún wọ́n ti jáde lọ́sì wọn là fẹ́ Bòròró mọ́ bá a bá rí Bòròró kan nínú ìlú wàhálà ni ó la fi wá sí pálásì léṣe báyìí àti wá pálásì léṣe ẹ ti rí gbogbo ìlú àtọmọ kékeré àtàgbàlagbà gbogbo wa ti jáde tán àtọ́gbà àfẹ́ Bòròró mọ́ àfẹ́ rí Bòròró kankan lórí ilẹ̀ Ìgbàjà kí lẹ sọ sẹ́rọ̀ ni mo pa ni aláàfẹ́ Bòròró mọ́ àfẹ́ Bòròró mọ́ pálásì la wà báyìí àfẹ́ Bòròró kankan lórí ilẹ̀ wa mọ́ a ti pa Jagun o olórí ẹ̀ṣọ́ gbogbo lẹ̀fẹ́ lódùn wọ́n ti pa o Jagun gbogbo ilẹ̀ Ìgbàjà wọ́n ti pa o ààrẹ Ògbóni gbogbo Kwara State wọ́n ti pa o wọ́n ti pa o ṣé ẹ̀mí àwọn aráàlú wá dé báyìí ṣé ẹ̀mí àwọn aráàlú wá dé báyìí àwọn àgbàlagbà ń pariwo wọ́n ti rán Jagun tẹ́dẹ́ tòrútòrú. wọ́n ti pa Jagun o Jagun náà pa. Bòròró ti lé wa lóko Bòròró lé wa lóko àṣàgbò olóko àdáko mọ́ Bòròró ti wá wọlú ìlú wọ́n ti wá pa Jagun wọ́n pa Kírógun wọ́n pa Jagun mọ́lú wọ́n ti pa o wọ́n ti pa Jagun. ẹ̀yin Bòròró tẹ́ ẹ ṣekú pa Jagun Gbàjà balálẹ́ bá jẹ́ ó dáa fún yín alárò òní jẹ́ ó dáa fún yín ẹ̀ ní kú síbi táṣọ yín wà ajá ló máa jòkú yín wèrè làwọn eléyìí tabalájá ló máa jòkú wọn ní kú síbi táṣọ wọn wà inú igbó ni wèrè ń gbé ṣé wèrè tó ń bá màlúù sùn irú èpè wo la fẹ́ ṣe fún àwọn wèrè yìí ẹ̀mí wọn ti sọnù wọn kò wà láàyè ní tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀mí èèyàn jọ wọn mú nǹkan kan lójú wọn. On behalf of YSDM Yoruba Self-Determination Movement tí mo jẹ́ Director of Media and Publicity à ń fi àsìkò yìí kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáláyé àti gbogbo ọmọ Yorùbá tó wà ní Kwara ẹbí Jagun Gbàjà ìyàwó àwọn ọmọ òbí wọn ará wọn gbogbo wa pátápátá a kí gbogbo wa Kwara fẹ́ra kù ìkan lára àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó fi gbogbo àsìkò wọn títí tó fi di ọjọ́ tí àwọn Fúlàní tí wọ́n lọ ṣekú pa wọ́n ní Kwara tí wọ́n fi jà fún ìran Yorùbá a kí yín o kọ́ lọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó sì fi àforíjì fún gbogbo àṣìṣe wọn nígbà tí wọ́n wà láyé ní kú lásán o èyí lẹ́tìkẹ́ o èyí ga o èyí ga o gbogbo ẹ̀yin ará ọmọ Yorùbá ní Kwara tẹ́ lọ sí palace ọba ibẹ̀ yẹn ẹ kú iṣẹ́ takuntakun o ẹ kú iṣẹ́ gbogbo wa kú iṣẹ́ a kú fọmọnìyàn ṣe a nífẹ̀ẹ́ mi ṣe o a kú ara fẹ́ra kù a ní fi irú ẹ̀gbá wa ní rírú ẹ̀ mọ́ ẹ̀yin brother sisters mi tẹ́ wà ní palace yẹn tẹ́ lọ protest mo rí gbogbo bẹtí ńlá mi tí mẹ́ pé a fẹ́ Bòròró mọ́ ní Kwara kí wọ́n máa lọ kọ́ má pa wá mọ́ ẹ wo ẹ̀yin èèyàn mi nǹkan tí ó bá ṣe kíní lèèyàn fẹ́ lẹ̀kẹ́ o ṣe rí àwọn Bòròró olóbùkù wọ̀nyí àwọn Fúlàní wọn láǹkú rí o ọ̀rọ̀ ìgbé kakàn demonstrate kékeré kò ran àwọn wèrè yìí o ṣé rí tí àbá ti wèrè bọ wèrè ká fi wèrè pọ́ọ̀tù wèrè gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń pè sí orí show orí live streaming ní tí mo bá stream
wọ́n ní àwa ọmọ Yorùbá ìjọmọlúàbí wa kì í ṣe gbogbo bí ló yẹ ká fi sí níbi tá a bá dé. Àgàgà fún pé a fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn ọmọ àlè wọ̀nyí, a fẹ́ gbára wa sílẹ̀. Ẹ má jẹ́ ká apply ọmọlúàbí àbí kílẹ̀ ni mo sọ. Ẹ má ṣì mí gbọ́ o, torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ mi kì í yé yín bọ̀rọ̀. Ìjọmọlúàbí nínú nǹkan tí ó ṣẹlẹ̀ ní palace yẹn, ẹ tún ti fọmọlúàbí bọ̀. A tún ti fọmọlúàbí sí ẹ̀yin brother and sisters mi, ẹ̀yin màámi, ẹ̀yin daddy mi tẹ́ lọ bẹ̀ ẹ kúṣẹ́. Torí tí a ò bá fi tọmọlúàbí sí, kì í ṣe pé ká kò dúró bẹ́ẹ̀ yẹn ká máa lament nìkan la máa fi protest ńbẹ̀. Ẹ jẹ́ a fi wèrè pọ́ọ̀tù wèrè. Tí a bá fi wèrè pọ́ọ̀tù wèrè kí kábíyèsí gan rí wípé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ ní àwọn gan òde. Wọn ò ní dìde sí nǹkan tó yẹ kó dìde sí ọ̀tá ẹ̀. Ṣé bá ṣe máa lajú kalẹ̀ tá tó máa pa wá chìn lélẹ̀. Mo ń sọ kíní pé kì í ṣe pé ọmọ Yorùbá lọ sọ́dọ̀ wọn. Ní ilé wa ní ilẹ̀ wa tí àwọn bàbá ńlá bàbá wa tó forí wa sọlẹ̀ sí. Ikú tí ìta wa bá wa bẹ̀ a sì ń wò. A ti rí wípé gọ́ọ̀mẹ̀ntì ò dá sí wa mọ́. Ẹ jẹ́ ká ṣèdájọ́ owó ara wa fúnra wa. Bí wọ́n ṣe lọ pa máa yí báyìí sí, kò yẹ kó kàn lọ peacefully bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀yin èèyàn mi àbí kílẹ̀ ni mo sọ. Ẹ jẹ́ ká yọ ọmọlúàbí kúrò ńbẹ̀ torí protest tí mo rí bẹ́ẹ̀ yẹn, mo ìrí traces ọmọlúàbí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká minus ọmọlúàbí kúrò ńbẹ̀. Kí àwọn aráàlú yẹn kí wọ́n lè mọ̀ àwọn tí à ń bájà àwọn bòròró tẹ́lẹ̀ ẹ̀fẹ́ mọ̀. Ẹnu lásán kò ṣeé fi lé wọn o. Mo mọ̀ pé à ń ṣiṣẹ́ takuntakun o, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnu lásán ṣeé fi lé wọn o. Ẹ gbà wá torí Ọlọ́run. Àwọn ẹjọ́ ṣé kò dẹ̀ sí ọmọ Yorùbá kankan tó padà gbàbọ̀dẹ̀ fáwọn Fúlàní láti lọ àtáàkì bàbá yìí jagun gbàjà yìí. Ṣùgbọ́n tá bá rí lára ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tí ẹ fi hatred kún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tẹ́ ẹ hate Yorùbá Nation Movement, tí ẹ lọ ń gbàbọ̀dẹ̀ fún àwọn ọmọ Fúlàní àwọn bòròró láti máa ṣe àwọn ọmọ Yorùbá lọ́ṣẹ́. Ẹ ní kìje o. Ilẹ̀ Yorùbá mú yín o. Ṣiṣẹ́ àbá yín o. Ẹ fọwọ́ ara yín ṣera yín o. Ṣe rí àbọ̀dẹ̀ tẹ́ lọ ń gbà yẹn, ẹ gbà lórí ara yín, ẹ gbà lórí gbogbo fámìlì yín, ẹ bálẹ̀ lọ. Èyí ga o. Kí ló dé? Adé ń wí, à ń sọ, ẹ jẹ́ ká wí. Okay, kò sí wàhálà. Now, tabaro solo sobo. Adé ń ṣe gbogbo ọ̀rọ̀ dé rí bẹ́ẹ̀ ni wípé a ló lórí mọ́, ní adarí, ní leader, ní elders. Kí wá ní gbogbo ẹ jẹ́ ká wo ilẹ̀ Yorùbá over 25 years now, for the past 25 years to this moment tí ìwà tèmi wà. Kí ni achievement tá ti achieve tí ilẹ̀ Yorùbá ti gbé ṣe? Kí ni nǹkan gan tí àwọn leaders tó ti ń rule wa, tó ti ń lead wa, àtàwọn elders wa tí wọ́n kó wa jẹ over 25 years to this moment? Kí ni nǹkan tó ti gbé ṣe? Àwọn wo ni mò ń sọ? Àwọn bí ẹ jẹ́ ká sáré ka kíní. We are in the forefront in the advocacy for practice of true federalism within the framework of restructuring. Tí gbogbo wa mọ̀ wípé restructuring ó ti late dànù. Kò bá mọ́ aṣọ òpadà bọ́mọ yẹ mọ́ restructuring nílẹ̀ Yorùbá. Ọmọ yẹ ilẹ̀ Nàìjíríà ó ti rìn òhò wọ́jà. Tó bá sọ wípé Northern ò lọ́wọ́ sí restructuring, àwọn gbogbo Nàìjíríà kò pay wa mọ́. Ṣùgbọ́n ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ. Where are the brand ambassadors of federalism among the governors in Western Nigeria? Àwọn ẹ̀yin tẹ́ ń pè fún federalism, tẹ́ ń pè fún restructuring, tẹ́ ń pè fún regional, tẹ́ ń ṣe gbogbo ẹ̀. Kí ni ipa gan tẹ́ ti kó sí ilẹ̀ Yorùbá nígbà tẹ́ wà lórí àpèrè, tẹ́ ní oore ọ̀fẹ́, tẹ́ ní owó, tẹ́ rí owó, tẹ́ rí agbára láti fi develop ilẹ̀ Yorùbá? Ẹ bá mi bèrè lọ́wọ́ wọn, ipa wo ni wọ́n ti kó tí a fi bára wa níbi tá bára wa? Ẹ̀yin mò ń sọ̀rọ̀ about 25 years ago till this moment. In the last 25 years, what have the agagus? Máa bá mi dárúkọ níbi comment section, má jẹ́ kójú ro ẹ́. Gbogbo governor tó mọ̀ wípé ó ti jẹ láti bí 25 years ago. Máa bá mi dárúkọ wọn tí mi bá rántí dárúkọ bí, máa bá mi dárúkọ wọn state ibi tí wọ́n ti wá, kí ni nǹkan tí wọ́n gbé ṣe sí state yẹn tó já sí wípé tán bá ti lo 8 term wọn tán àbí 4 term wọn tán lò tán, ilé state yẹn sì tún wọ́n continue wọ́n benefit kíní yẹn. What are the agagus? Kí ni wọ́n ti gbé ṣe
fún ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n wà ńbẹ̀ kan tó jẹ́ Ọlọ́run ní pé the Tinubus tí ẹ wà ńbẹ̀ ńsìn tẹ́ kó kọ́kọ́rọ́ ilé ayé lé lọ́wọ́ the Odùduwà of our time, the Mimikos, bàbá Mimiko ṣì wà ńbẹ̀, the Akeredolus, the Ambodes, the Fasholas, the Amosuns, the Ajimobis, the Fayoshes, the Aregbesolas, the Adelekes, the Oshobas, the Daniels, and the Adefaratis, the Akalas and the Adeshinas. Àìmọye wọn bẹ́ẹ̀ máa bá mi add àwọn tó kù. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ṣe minister láìmọye ìgbà, wọ́n ti ṣe senator láìmọye ìgbà, wọ́n ti ṣe governor láìmọye ìgbà. Kí ni ìwọ àti èmi tí a lè tọ́ka sí ní ilẹ̀ Yorùbá wípé wọ́n ṣe sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe sẹ́yìn tó ti ṣèjọba tó ti kúrò? Kí ni nǹkan tá benefit? Kí ni àǹfààní tí wọ́n jẹ́ fún ilẹ̀ Yorùbá? Ẹ lọ bẹ̀ as a senator, ẹ lè lọ represent ilẹ̀ Yorùbá. Kí ni nǹkan tẹ́ gbé ṣe sí ilẹ̀ Yorùbá yẹn ní constituency yín àti bí ní state yín? Ẹ̀yin minister, kí lẹ gbé ṣe? Kí ni ẹ̀yin tẹ́ ti jẹ sẹ́yìn? Ká má tẹ̀ tí sàwọn tó ń jẹ lọ́wọ́lọ́wọ́. Kí ni ìgbésẹ̀ yín? Kí ni contribution yín fún ilẹ̀ Yorùbá? À ń bi yín ni. Ẹ̀yin past governor, present one. Kí ni nǹkan tí ẹ ti gbé ṣe ìgbà tẹ́yin pass ti kúrò ńbẹ̀ tí àwọn ibi tẹ́ jẹ governor sí tó ṣì ń benefit from it till date, tí àwọn present tí wọ́n hard mọ́? Tẹ́ ẹ bá wo gbogbo àwọn people wọ̀nyí, mo ní kó support mi. Má wà lazy now. Bá mi drop comment, ó ṣe pàtàkì. Bá mi drop àwọn former leader elders of your state tí mo dárúkọ tí wọ́n náà sì mọ̀. Kí ni nǹkan tó ti gbé ṣe sí state yẹn tó tí state ń benefit ń bẹ tí aráàlú benefit? The Akalas and the Adeshinas, etc., invested to enhance quality education, healthcare, agriculture, and road infrastructure in their state. Ṣé ìgbà tí wọ́n wà ńbẹ̀, ṣé health sector, hospital wa, ṣé ó gbé pẹ́lí lọ sókè? Ṣé educational system wa ṣé ó lọ sókè sí? À ń bi yín ni o, healthcare wa ṣó wà okay? Agriculture tó tún jẹ́ wípé kò mú ìnira kankan dání tí wọ́n ń gba fertilizer láti federal government, tí federal government ń fún wọn lówó and everything, tí ilẹ̀ wà ẹnu pé kíkọ́ kan sọ wípé eléyìí ibi báyìí la fẹ́ fi ṣe farming ni o, kí wọ́n dé support àwọn farmer tó wà nílẹ̀ Yorùbá. Kí ni governor mélòó ló ti rí tó ti invest sí agriculture láti boost oúnjẹ ní state wa nílẹ̀ Yorùbá? Mo mọ̀ pé irú àwọn fídíò báyìí kò kí ń like. Kí ni ohun tí wọ́n ti gbé ṣe fún ilẹ̀ Yorùbá? Quality education wo ni àwa tá wà nísìn tí láti 25 years ago ti date? Kí ni báwo ni education system wa báwo lè ṣe rí nílẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ wá mọ́? Road infrastructure kan kì í ṣe wípé tó bá ti débẹ̀ wọ́n á ṣe wúwúwú, wọ́n á fi kówó jẹ, wọ́n á àbádọ́n ní tó máa àbádọ́n bẹ́ẹ̀, owó tó dẹ̀ fi sọ orí ẹ̀ wọ́n á ti kó, wọ́n á ti pẹ́ ní bàǹbàṣí títí ilẹ̀ Yorùbá fi débi tó dé. What have the ministers and other elected representatives from Western Nigeria in Abuja and the state capital influenced or lobbied for the development of critical infrastructure in Southwest region? Gbogbo yín tẹ́ lọ represent wa l'Abuja, tẹ́ represent ilẹ̀ Yorùbá. Kí ni nǹkan tẹ́ ti gbé ṣe sí ilẹ̀ Yorùbá? Kí ni contribution yín as a minister, as House of Rep, as a senator, as governor, as anything? Kí lẹ ti ṣe? Ẹ wá lọ wo fídíò yìí. This is part two, children. They are children. These children are supposed to be in school. Look at it, part 2. Children that are supposed to be in school. This is Kano. Children, ladies, female children, young children, below the age of 10 years. Some of them are 3, 4 years. Na rantse da Allah, duk wanda yake da hannu a cikin wannan masifar da aka jefa yaran nan a ciki, shi da iyalansa da danginsa ba za su taba jin daɗi ba. Duniya da lahira, Allah ya isa. Look at it, children. This is a children. The other one was part 1, that is for women. This is for children. Children that are supposed to be in school. Today is Friday. All our children are in school. Look at it. See children, they are even fighting. Look at it. They are even fighting.
They are fighting because no one to take care of them. No one. Northerners, you should stop giving birth to a number of children that you cannot cut up for them. Stop this rubbish. Prophet Muhammad sallallahu alaihi wasallam can never be proud of such kind of what? Mutanen da kuke haifa cewa ya ku haifi yaran da za ku iya kula da su. Yes, look at children. Abin tausayi. Look at this. Look at this. Look at this. Tsakani da Allah. Look at this. Kalli wannan yara ne ƴan mata ga su. Gashi, look at it. Look at it. Look at it. Children. Children. Government should do something. Abba gida gida, you have to do something. This is the third part 3 of the for the women. Part 3. Where are we heading to? Are we really in sense? Are we really a human? Imagine, look at it. Look at the long queue. Look at. Ẹ̀yin ọmọ ìran mi, mò ń pè yín sí àkíyèsí tó ní agbára. Ìran Yorùbá, ìwọ àtẹ̀mí mọ̀ wípé ìran ọmọ aládé ni wá, a kì í ṣàtọrọjà, kì í ṣàlẹ̀ jẹ. Tá a bá jáde ajáde tilétilé, à ń jẹ àjẹyó nílẹ̀ Yorùbá, a tún jẹ àjẹṣẹ́kù. Ṣùgbọ́n lónìí ilẹ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀ mọ́. Pàtí ni oníkálùkù ń sá lọ káàkiri láti lọ wọ oúnjẹ kiri. Wọ́n á da àmàlà, ewédú àti gbẹ̀gìrì. Wọ́n á dà mọ́ ìlàsèpọ̀. Wọ́n á dà mọ́ fried rice. Wọ́n á dà jollof rice sí. Kò sí nǹkan sàláàdì gbogbo ẹ̀ wọ́n á dà papọ̀ sínú nylon bag. Òun á gbé lọ létà lọ dà sílẹ̀ tí gbogbo everybody á bò. Èyí oníkálùkù á máa mú bó ti ń fọwọ́ bu rice ni wàá máa jẹ ọbẹ̀ lápapọ̀ pẹ̀lú ẹ̀. Nǹkan tí ẹ̀yin senator ilẹ̀ Yorùbá, minister, governors, House of Rep, gbogbo yín ohun tẹ́ sọ ilẹ̀ Yorùbá dì ní ẹ̀yin elders ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re, gbogbo ẹ̀yin pastors, ẹ̀yin chief imam, gbogbo yín pátápátá, you are all a failure. Ohun tẹ́ sọ ilẹ̀ Yorùbá dì òun ní ilé ní. Look at that video very very well lòun wò yẹn. Ṣé ìwọ ò notice wípé ohun tí wọ́n fẹ́ kí wọ́n sọ ilẹ̀ Yorùbá dì òun lélẹ́yìí káwa náà ìran Yorùbá ká di àlèmájìrì? Can't you get it? Don't you get it? Can't you see? Think, my daddy, my mommy. Ẹ jẹ́ ká gbé sentiment kúrò ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ ká face reality now. Nínú tí àwọn senator, àwọn minister, àwọn governors, àwọn emir, àwọn sheikh, wọn gbogbo àwọn leaders and elders wọ́n ti bà yé àwọn youth yẹn jẹ́. Wọ́n bà yé wọn jẹ́ débi wípé wọ́n bà yé àwọn ìyá yẹn jẹ́. Àwọn ìyá Yorùbá gan náà wọ́n ti live like wọ́n ti live àlèmájìrì life. Wọ́n ti accept kádàrá wípé ohun tó kù fún wọn ni pé kí wọ́n gbégbá. Nínú tí wàá rí àwọn ìyá yẹn wá tó àwọn ọmọ wọn báyìí. Tó bá jókòó lọ sí ìdí àràbà mi mọ̀ pé yóò yìn ṣe bẹ́ẹ̀. But some years ago bó ṣe náà ní ìdí àràbà nìyẹn. Àwọn eré àmúṣe and all this thing. Now àwọn yẹn wọ́n kóra wọn, wọ́n kọ́ ọmọ wọn sẹ́gbẹ̀ẹ́. Èyí tó bá kéré wọ́n gbé dání, wọ́n ti gbé igbá lé wọn lọ́wọ́. Iṣẹ́ òòjọ́ wọn, ohun tí ìpè wọn yàn nínú ayé tán gbé lé wọn lọ́wọ́ nìyẹn. Kì í ṣe ohun tí Ọlọ́run dá mọ́ wọn o. Ohun tí àwọn senator, governor, minister, president, sheikh, emir, gbogbo elders and leaders wọn nínú ohun tí wọ́n fi lé wọn lọ́wọ́ nìyẹn. Àwọn dẹ̀ kó àwọn ọmọ tí wọ́n ra ayé fún wọn. Latest ayé ni wọ́n gbé lé wọn lọ́wọ́. Èyí tí wọ́n ti bí, èyí táwọn ọmọ wọn ò tí bí, wọ́n ti ra ayé ẹ̀ sílẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin màámi ìyálájẹ́, àárí ipa yín nílẹ̀ Yorùbá. Nǹkan ti ṣe wá. Ṣé ikọ̀ tẹ wá sẹ́tù fún lélẹ̀? Ẹ̀yin màmá wa nílẹ̀ Yorùbá, ṣé ìgbésí ayé tẹ fẹ́ sẹ́tù fún lélẹ̀? Kí ẹ̀yin ẹ ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá nílẹ̀ Yorùbá sì igbá àlèmájìrì lókù tẹ́yin náà gbé. So ó ti wá very soon sí á di pé kẹ́ gbé àwọn ọmọ yín tó wá kí yín. Wọ́n ẹ kó wọn àti tí pé èyí tí ò tí ìdàgbàlagbà nú yín tó yìí ń bímọ lọ, á kó àwọn ọmọ ẹ̀, á kó síwájú, á dẹ̀ gbégbá lé wọn lọ́wọ́. Igbá àlèmájìrì. Wà á bẹ̀rẹ̀ sí ní tọrọ owó, ẹ̀ ń ṣiṣẹ́ bára. Ṣé nǹkan tí àwa náà fẹ́ settle down fún ní ilẹ̀ Yorùbá? Àwọn ọmọkọ Yorùbá kan wá dìde bíi jagun ìgbàjà. Nǹkan ṣe. Wọ́n wá ní ilẹ̀ Yorùbá ò ní rí báyìí. Àwọn ọmọkọ original wọ́n dìde káàkiri ilẹ̀ Yorùbá, wọ́n dìde wọ́n ṣe takuntakun níwọ̀n bá ti agbára wọn gbé. Bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ò fún wọn ní oore ọ̀fẹ́, wọ́n fìyà jẹ wọ́n. Ọlọ́pàá ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá wọ́n gbàbọ̀dẹ̀ tí ìran ọmọ Yorùbá, ọmọ Fúlàní ti nọ́ọ̀tì wá, ó wá pa ọmọ Yorùbá sí orí oko ẹ̀. Yorùbá lọ fi ẹjọ́ sùn ọlọ́pàá, ọmọ Yorùbá ọlọ́pàá gba owó lọ́wọ́ Fúlàní.
Fúlàní ó tún sọ ọmọ Yorùbá sínú ẹ̀wọ̀n nǹkan ti ṣe yín. ṣùgbọ́n ó jọ máa jó bá gbogbo wa ni o àjọ dé bá gbogbo wọ́n kò máa kan ẹnìkan jẹ́ ẹnìkan lọ́nà. àyè sì ṣì wà fún wa láti tọmọlúàbí wa ṣe kò ìpẹ́ àbí kílẹ̀ ni mo sọ. ṣé ó ti pẹ́ jù ni? What is the way forward? ẹ jẹ́ ká yọ ọmọlúàbí kúrò nínú màtá tó wà léyìí ká bójú gọ́fúnà mínísítà sínétọ̀ everybody house of rep ẹ jẹ́ ká bójú everybody jẹ́. ṣé bá ṣe máa keep quiet lélẹ́yìí ẹ̀yin ọmọ Kwara ẹ̀yin tèmi ní Kwara á ti rí protest yín. ṣé ìwọ̀nba tẹ́ ṣe yẹn nìkan lẹ fẹ́ ṣe tẹ́ẹ̀dẹ̀ máa jẹ́ kí wọ́n pa ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá lára wa tí wọ́n pa ní fọ̀nfọ̀n náà bọ́n ṣe máa pàgbé náà lélẹ́yìí. àwa ò ní lè gbà o àwa ò ní lè gbà kí Fúlàní máa bọ̀ kó wá máa pa àwọn ọmọ wa kó máa pa àwọn ọmọ Yorùbá nílẹ̀ bàbá wọn àwa ò ní lè gbà. ẹ jẹ́ ká máa nọ́ọ̀sì ọmọlúàbí kúrò bẹ́ẹ̀ nínú protest yẹn ní palace ọba a sì fi ọmọlúàbí sí. ẹ jẹ́ ká máa nọ́ọ̀sì ọmọlúàbí kúrò nínú ìwà àti ṣe wa láti lè apply kí wọ́n lè mọ̀ wípé ohun tá à ń ṣe kì í ṣe pé àkànfẹ́ pariwo àbáwọn kan náà sponsor wa. à ń jà truly fún ilẹ̀ wa ìran wa ní. And we are ready for anything. Kí ló dé? Ó dáa. Mo sọ yìí mo dúró náà. Ìwọ náà tó bá tí fídíò ìbá dọ́dọ̀ ẹ bá mi fi tiẹ̀ kún. Má gbàgbé o. Má gbàgbé o. Láti bá mi ṣe kíni? Láti bá mi subscribe sórí YouTube channel. Drop your comment. Bá mi like fídíò yìí tó bá dọ́dọ̀ ẹ bá mi share kó kan gbogbo ilé kó gbọ̀n kó gbogbo oko. Kí gbogbo wa ká máa tara wa jí. Awareness ó ṣe pàtàkì. Kí gbogbo èèyàn lè mọ̀ ẹja tara wa jí. Àwọn èèyàn ti sùn wọ́n ti hanrun dànù. Ẹlòmíì sùn ó sùn bí òkú. Tẹ́lòmíì bá sùn wọ́n na wà wọ́n yìí ń jí kó domi lé lórí kò gbọ́n kankan. Òun ni mo rí tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń sìn yìí o. Àwọn kan wà kò kàn mí ṣé mi nìkan lọmọ Yorùbá ìyẹn wẹ́yàn tó máa lọ fẹ̀mí ẹ̀ sílẹ̀ fún yín kẹ́yìn máa ṣe fàájì lọ àbí àwọn kan nìyẹn. Àwọn sẹ́ẹ̀tì kan wà wèrè ló ń gbèjàlú òun ni sẹ́ẹ̀tì kan oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá èyíkéyìí èwo ni wọ́n bìlọ́ǹgì sí kí ilẹ̀ Yorùbá kó gbàtúnṣe lótìtọ́ àti lódodo òun lèmi wà fún ìwọ ńkọ́.